ní ṣe kò ní sọ fún ọgbà ìyá ẹ̀kọ́ àdójì o ẹ ti ṣe tàbí tí ó bàjẹ́ ẹ lásì pẹ́ ẹ̀kọ́ ní ṣe kò ní sọ fún gbogbo lọ́balọ́ba ẹ̀kọ́ àdójì o dáadé o ẹ lásì pẹ́ ẹ tẹ̀lé o lè tẹ̀lé o ẹ pẹ̀lú lápẹ̀lẹ̀ bàbá yìí o gbogbo ẹ̀dá kẹ́dà tí a bínú obe wọ́n fa bẹ̀gbẹ̀ bí fún ya rẹ̀ ní o tí bá ń bínú àkímù Aláàfin Ọ̀yọ́ Abímbọ́lá Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù àkọ́kọ́ bí ẹkún ní ṣe pé ìlú àbíkánú ní ọ̀pá bí ọ̀fọ̀ ní sàmáyé gbogbo ẹ̀dá lọ́jọ́mọ̀ Ọ̀yọ́ torí àfọmọ̀ Ọ̀yọ́ tó bá jọ máa lè gbogbo ẹ̀dá yòókù tó jọmọ̀ Ọ̀yọ́ tí ọba gbàgbà láàfin pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀sìn awọ́rò ni ó ṣe sára lọ gbogbo àwọn tí wọ́n ti lọ́dọ́ gbogbo ẹ̀dá tí wọ́n ń bẹ́ kọ̀kọ̀ tó fi dúdú ló ti tu fúnfún jáde Ọlọ́run wọlé apákanjú la wà yìí ní kọ̀rọ̀ ní gbangba àṣírí rẹ̀ ó tù wọn máa wí ẹnu méke mo fi wí ẹnu àgbọ̀ gbà agbára láwọn ìyá àti bàbá ọmọ Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ dúró ta láàfin Ọlọ́run ó dúró tì yóò dúró tì níta yìí orúkọ ara yóò ní dùn fún yín ló ìjẹ́ ń pèlè yẹn lẹ́rí yìí o ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ tó bá ní làákàyè ẹ má jẹ́ àwọn ń tá jẹ Ọ̀yọ́ kẹnu Ọ̀yọ́ tóbi ọwọ́ adé kẹ́ ń bínú o gbogbo àwa tá a jọ ọmọ Ọ̀yọ́ ẹja ní làákàyè àpèrè Ọ̀yọ́ lọ́kàǹkà àpèrè Ọ̀yọ́ ni ń bínú ṣùgbọ́n àwọn àgbàlagbà wọn láyé ìbínú ìyọ̀kọ́jà jẹ Olúwa ẹ̀mí yóò gùn gbogbo ẹ̀dá yòókù tó fojú kọjú wo ilẹ̀ Ọ̀yọ́ kò ní rọ́pẹ́dá àpàdàwà láfẹ́kù ọ̀tún ìyálóde ìgbàmíládé ọ̀tún alájẹ ìgbàmíládé ẹ máa bọ̀. Ọ̀tún yàrá dé ilé Ọ̀yọ́. Ọ̀tún yàrá dé. Àti ọmọ tó yọ̀ sí Aláàfin ẹ̀jì ló kọ Aláàfin tó fowó kọ kó kọ yín lónìí ẹ má dalẹ̀ Aláàfin o ẹ má dalẹ̀ Ọ̀yọ́ o ọ̀dàlẹ̀ balẹ̀ pé yọba dalẹ̀ yọ balẹ̀ lọ o ẹ má wà wípé gba àwọn tí a fún ní lóye ẹni tó ṣe kí lóye lẹ́yìn náà tí ẹ bá ti da Aláàfin gbogbo tẹ́ ẹ kó wọnú oyè yọ máa lékún tẹ́ ẹ bá láníyàn pé da Aláàfin omi bá wọ tí iyọ̀ bá wọ lómi yòrò ni àmọ́ tẹ́ ẹ bá lẹ́mìí pẹ́ dá láàfin gbogbo orí owó ni yóò yòrò ni o èmi kí mo wí bẹ́ẹ̀ àgbàlagbà ni o àgbàlagbà ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dáadáa láàfin tẹ́ ẹ dalẹ̀ Ọ̀yọ́ orí ọmọ àlékún orí lọ́wọ́ yín dáadáa ọmọ àlékún dáadáa lọ́wọ́ yín ẹ má dalẹ̀ o ẹ má dalẹ̀ o tí Aláàfin bá mú yín jáde àmọ́ àyàbálò ní iṣẹ́ ìjẹ́pàdé ẹ bá dé ẹ wà sọ fáwọn èèyàn pé ẹ àgbo ni irú iṣẹ́ wo wọn náà mi. bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ bíbò àṣírí yóò máa bò bẹ́ẹ̀ bá tàṣírí orílẹ̀ àṣírí yóò tù lọ́sàn-án ló lágbára lọ aláṣọ ṣùgbọ́n tẹ̀ bá ti tàṣírí orí adé Ọlọ́run wọlá bàbá wa Àkànní Ẹlẹ́wẹ̀dù àṣírí yóò máa bò ẹ má dalẹ̀ Ọ̀yọ́ o ẹ má dalẹ̀ Yorùbá o àìrójú àìráyè kò ní kú ọdún Ọ̀yọ́ o kò ní wú ọ̀rẹ́ ẹnu kankan wa o káyọ̀ sí fún bàbá yèyé ẹni yóò kú o tí Aláàfin
torí nílẹ̀ Yorùbá ọba pọ̀ ṣùgbọ́n láàfin òpè méjì ní kò ní ṣe yé o ẹ máa ṣe nǹkan ní kò ní ṣe yé ẹ̀mí yóò gùn o ẹ̀mí yóò gùn o ẹ̀kú dìde o adélébálẹ̀ àrìnàkólé àgbòyà ibi o. Gbogbo àwọn akáwá bí ayẹyẹ orin dáadáa ò ní tọ́lọ́ ní kálukú ẹ̀yin tẹ́ ẹ bá yọ lórí wá sọ́pọ́tì olóyè láti bá ṣe. Wọ́n ní bẹ́ẹ̀gùn ẹni bá jẹ́ oore orí máa ń yá sókun ẹjọ́ igi tó ṣe ó ṣe gbogbo ẹ̀yìn sẹ́ẹ̀tẹ̀lé wọn wá ẹjọ́ ẹ máa bọ̀ níwájú ó di dandan kó pọ̀ bọ́. Dr. Ògúnníyì. Ó tọ́ ká ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n fún ọ̀tún Ìyálájé ìlú Ọ̀yọ́. Láti Ìrẹsà pa bákan náà kábíyèsí oníròótú bàbá ti wà láàrin wọn bí. Ẹ ṣe ṣàtìlẹ́yìn fáláàfin Ọlọ́run á máa ṣàtìlẹ́yìn fẹ́ni náà o. Ẹ ṣé o. Inú wà lẹ̀ yóò tó nǹkan. Ó bẹ lóde. Ẹ ṣeun. Barrister Amsat, Dr. Amsat láti ìlú Àfíjíò ẹ̀ka àbọ̀sọ́yọ̀. Tá a bá ti fi tiwa sílẹ̀ já máa kó níwájú láti lè fààyè gba àwọn yòókù náà. Bẹ́ẹ̀ náà ni ó yẹ ìyá ọtún Ìyálájé tuntun ìlú Ọ̀yọ́ yóò tún í ṣe. Àmọ́jẹ́. Lábẹ́ bẹ́ẹ̀ ó ní mo fẹ́ recognize the presence of the rector, the Federal School of Surveying Ọ̀yọ́, Professor Dosunmu Yitan Awolamape, ANJP. Ẹ dákun gbogbo àwọn àgbàlagbà ayọ̀dá yín sórí àga wọn ní kẹ́ ẹ mọ́ dìde ìgbà máa déwájú yín pẹ̀lẹ́ ní ká ṣe fágbà púpọ̀ bóyá àgbà ń bọ̀ wá kan ni wọ́n ní kí gbogbo àwọn àgbàlagbà. Ní oyè tán wọ́n ní ká ṣì lọ jókòó náà. Wọ́n láwọn ti rí yín àwọn kì í káàbọ̀ fún bàbá yìí ó ṣe bó ṣe lóhùn ó ṣe kò ní dímọ̀ tí fìmọ̀ ó ti lọ ó ti dé padà ọmọ ọba ni. Kí engineer Ramsat contractor Bada ó ti mú yes. Ẹkú ìfẹ́ Kadijat tó wá ní ìfẹ́ yìí náà ẹkú ìfẹ́ ìlú òní bàjẹ́ lórí wa wọ́n máa jú wa ṣe o ẹ̀wọ̀n ní ògégé ní lékè á ní lékè ìṣòro wa wọ́n borí àwọn ọ̀tá wa wọ́n di àlùmọ́lẹ̀ ojú ó sì wọ́n lágbára lónìí lágbára àwọn ìyá wa wọ́n á dúpẹ́ lórí àwọn ìyá wa àwọn ni wọ́n fún láì fi àwọn ẹ̀wọ̀n á dé ìlàbẹ̀ wọn lónìí ọlọ́wọ́n wá sí ìmọ̀ kó lórí lẹ́tọ̀ọ́ ní gbogbo ẹ̀ wọ́n máa jó yé ṣe o ọmọ balẹ̀ o àti Aláàfin ikú bàbá yìí Adéyẹmí wọ́n pèsè bàbá o tí ẹ kọjú sí ọ̀rọ̀ ìlọrùn àwa ìlú ìtẹ̀sílẹ̀ àdínà tó ń dá àdúgbò àwọn ìyá báyìí lágbára ọlọ́run gbogbo àwọn yóò ní yẹ̀kú olú ọlọ́run á ṣe wọn yóò rí bẹ̀yìn ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ o wọ́n á fi ọpẹ́ irun kíkí bàbá yìí bàbá yìí ọmọ àti ẹ̀mí ogun lẹ́gbẹ̀ẹ́ yìí tó máa dẹ́dẹ́ dán ọkùnrin máa balẹ̀ ìràwé ọ̀nà gbogbo ohun tí ẹ bá ti lù máa jẹ́ ilé fún yín gbogbo ọ̀tá ayé wọ́n ti ràwé ó dà tí mọ́lẹ̀ lágbára lọ ó dùn ọmọ lọ oṣù gbéjà ní gbogbo àwọn ọ̀tá wa á ṣàtìmọ́lẹ̀ fún ní àpòrí wọn ìlú Ọ̀yọ́ máa ń gbòòrò sí dáàbò yìí torí bàtẹ́ dé àkókò yìí atẹ́kùn fẹ́ ìrìnsẹ̀ gbogbo tutù ara máa ń tutù ọmọdé ń bímọ wọn bí àbí àmì rí àìdá nípò Ọ̀yọ́ láìpòrí àwọn ṣòro yóò tó Ìyálájé
wá ń jẹ ìlú ilé ìtajà yìí kò ní dá yín láàmú ló mọ orí pé mọ́tí ní ìgbà ìwádùn mọ́rí ẹ̀ẹ́dẹ́ gbó ẹ̀ẹ́dẹ́ ẹ̀tọ́ ọkùnrin balẹ̀ obìnrin náà ní o ẹ̀yà ìbú obìnrin o láti ṣe obìnrin láti nípa yóò kábẹ̀sì ìyá ẹ̀dẹ́ nípa yóò ìlú ọ̀dọ́ ló ń lọ yí o ogoro ní kẹ́ẹ̀kọ́ lágbára wọn ìbí yóò kù ẹ̀kọ́ ẹ̀mọ̀ gbà lò aṣọ náà ní ìṣẹ́ mọ́ lára o gbogbo tẹ́ ti ní ẹ máa pọ̀ síbẹ̀ ní o tàbí ẹ ti mọ́wọ́ ìwà náà nílò ọ̀rọ̀ ló ń bẹ̀ bàbá yẹn dá ọmọ òkèsè Àkànní ikú bàbá yèyé Aláàfin ìpẹ̀kun ọba Abímbọ́ Aláàfin làgbọ́ ọba ní Sókótó ní ilé Zamfara ní Aláàfin ìlàgbọ́ ọba alẹ́kò lọ́wìnì ọwọ́dé Sàká lẹ́ríkẹ́ ọmọ kúlẹ̀rìn ọ̀run ọmọ rómú àbíbàbá jọba lókun títọ̀ yóò ti lè máa dókè òkun èrò ọ̀nà ẹ̀fọ́rẹ́ ẹgbẹ́ kàkàn ní dòdòdòdò kò dòdò àrẹ̀mọ́ àṣẹ ìkúlẹ̀ níbi oko tẹ́gbẹ̀jẹ̀ tòlótòló jọ́sí oko tẹ́ ẹgbẹ́ fọ́ tí èbó mú nǹkan yangàn ló mú àbòkò lábòjú pa tí wọ́n ránṣẹ́ tó sì máa jẹ́ jagunjagun pa ọ̀gbánitì ọ̀lànìtì kọ̀ọ̀kọ́ bọ̀tọ̀ ẹkùn ẹkọ́ dàbọ̀ Àkànní ọlọ́ìkú bàbá ìgbéjà ẹ̀wọ̀n yímúyímú ẹ̀wọ̀n tàlẹ̀ ẹnu. ayọ̀ yí kúrẹ́ ní ìdòkó ẹ̀ẹ́dùgbà tó yọ ìgbàtẹ́ jẹ́ oyè lọ́bẹ̀ ikú bàbá yèyé Aláàfin nílẹ̀ gbogbo Yorùbá aṣọ àṣírí yìí kò ní pẹ̀yà ọ ẹ máa mọ̀ ọ́ ṣe ní o ayọ̀ náà ni o kò sí bẹ̀ ní sí bẹ̀ tí ò bá ti ní ìyọ̀nù bí ikú ayé yóò dùn o yóò lóyin o ẹ mọ̀ ṣe o lágbára àwọn ìyá wa lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. Alákànní máa ṣe fáàrí àti pẹ̀kẹ̀lẹ̀ kí wọ́n máa bá wọn ọ̀tá kátó máa fẹnu lọlẹ̀ káàkiri Abímbọ́lá gbogbo wọn torí gbàdúró ẹni lókè kànga Àkànní lórí jù wọ́n gbogbo ẹlọ́wọ́ yọjọ́ rí. Kábíyèsí ikú bàbá yìí
ọlá náà là ń lò ìgbà yọ máa yọ yín àkókò àdábà ò ní ṣẹlẹ̀ lọ yìí ọmọdé ọmọ abẹ́rẹ́ àwọn àgbààgbà wọn fẹsẹ̀ rí kékeré lẹ́yìn òkú ẹ máa gbó sí ni agbára ìpinnu kó ìkúlẹ̀wé ní kúlẹ̀wé ẹ máa mọ̀ ṣe ni ẹ dàgbà ẹ gbẹ̀gbó tí kábẹ́ẹ̀sì Adéyẹmí ti dàgbà tó dùgbò sí mọ́lò ẹ̀yin náà mọ̀ orí jù bẹ́ẹ̀ lọ atẹ́kùn wọn fẹ́ sí yín ọgbọ́n wọn fẹ́ sí yín bẹ́ẹ̀ sì máa dùdú ọ̀yọ́ àwọn ọmọ rẹ̀ ó tì í lẹ́yìn bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ bí àwọn ṣe ti fà fọ́ṣẹ́ lòmílà gbogbo tí bá ti ní àbọ̀lọ̀ mọ́ mi lọ́rọ̀ mọ́ yín lára gbogbo òkùnkùn yóò sì máa rọ̀ lórí àṣẹ yín lórí bẹ́ẹ̀ ọ̀tún Ìyálájé orí gbogbo àwọn ìyá wa àwọn ẹ̀ tó yín lá àwọn sì ń lò wá lọ́rùn owó jáwé ẹ̀yẹ fún àgbà yìí àdúgbò làwọn ni wọ́n sì kù àsìkò wọn náà lẹ́tọ́ máa ń lò yìí ẹni ó lò pẹ́ o bẹ́ẹ̀ ni mo ti gbà pé àwọn ìyá lò ẹ máa bọ́ lóye sàṣẹ́ o. ẹ̀yìn láàrin àárín pẹ̀lú bàbá náà ẹ̀ ní ṣìgbàdo ohun tí ìyàwó fi jọ ọkọ lójú ọ̀rọ̀ mi jẹ́ jọra lójú o bẹ́ẹ̀ ni jọra lójú àṣẹ tí bàbá yẹn ń panu lẹ́yìn ọ̀dẹ̀ máa mú yín o yóò máa ṣe fún yín nígbà tí ìjọba ti dá ilẹ̀ ọ̀dọ́ yóò ní dá àìmọ́ yí àwọn tá a jọ súnlé pẹ̀lú àtúndé bíi ọ̀tọ̀ ní bàbá wa sí nínú bí àfihàn ọ̀tọ̀ ní wọ́n ṣe gbá sí ńlẹ̀ yóò máa yé wọn ni wọ́n wọn tí wọ́n lọ́ọ̀dì padà tó yí padà ayé wọn máa lọ́ọ̀dì dé òrùngbò ni ayé wọn máa lọ́ọ̀dì dé òrùngbò ni lápá wọn ò ní ga wọn ò ní lọ́ọ̀dẹ̀ wọn bá táwọn ọmọ ò ní jẹ́ ìlànà ìlú agbára mọ̀lẹ̀ lọ́pọ̀ àwọn ìgbà mọ̀lẹ̀ òyìn náà ni ó. ẹgbà tí bẹ́lá láàdì ọ̀run tákẹ́sẹ́ ní sẹ́láwùjọ wú bọ́lá gbẹ̀dẹ́ òdòdó ní mògùn òdòdó ní mògùn ẹnu bẹ́ẹ̀ oníṣẹ́gbàdo. ire mọ́mọ́ níbẹ̀ lẹ́nu mọ́mọ́ ire kọ́ ọ̀lọ́bọ̀ náà níbẹ̀ lẹ́nu lákọ̀ọ́sẹ̀ èyí awífẹ́ kó lè kó gbá èyí awífọ́lúyàyà sàádọ́ta bí ilé ọjà àní bí ilé ọba mú ohun sẹ́rí ọwọ́ ọ̀tún ọ̀mẹ́dùn lòsì ọgbẹ́lẹ̀ kó tó ọ̀tẹnubọ̀ wúre ìwọ̀lẹ̀ wí àyè sọ̀tọ́lẹ̀gbà tí bẹ́ẹ̀ lọ́rùn sẹ́láwùjọ òwú bálágbẹ̀dẹ́ bá lórí òjòjò ní mògùn òjòjò ní mògùn ẹnu pẹ́pẹ́yẹ ò ní ṣègbàdo gbogbo tó wí pẹ́sàngó Aláàfin ọ̀run nítorí àrídégbò lóye sí ogun làbí lẹ́mú ọ̀gọ̀ àrìnà kálù ti jẹ́ ní mẹ́sàn-mẹ́sàn àbàsó règan òsàtà fipò ṣiṣẹ́ ní àlejò bárún bá pé ọ̀run pé wọ́n sin ọba bá mú padà lẹ́yìn gbogbo wa ní ogun làbí lẹ́mú ọ̀gọ̀. ẹ jẹ́ máa ṣe àṣẹ ebi àkókò ló wà lọ́wọ́ ikú bàbá yèyé kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ó ní wọ́n súre sí lẹ́yìn ìgbà sí kábíyèsí súre sí tán ajá ìwé àkókò yìí lé ẹni tí í ṣe ọ̀tún Ìyálájé gbogbo ilẹ̀ Ọ̀yọ́ pátápátá wọn ajá lé wọn lórí àmọ́ ṣáájú àsìkò yìí oná ti ṣe bó ti yẹ kán ṣe ṣe á sì lo omi a sì lo oyin kábíyèsí ti dá obì ti yàn bákan náà la tún ti lo ọtí ìbílẹ̀ láti fi súre fún ẹni tí í ṣe ọ̀tún Ìyálájé ti gbogbo ilẹ̀ Ọ̀yọ́. ẹni tí a bá gba kámẹ́rà yìí kò rí mọ́ o. Ire ni kábíyèsí fún ọ̀tún Ìyálájé tuntun fún ìlú Ọ̀yọ́ gbogbo ire tí wọ́n sún fún yín láṣẹ Elédùmarè òun náà ni ó ṣẹ. ọ̀tún Ìyálájé ti ilẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ní kábàámọ̀ ìgbésẹ̀ eléyìí tí Aláàfin tí wọ́n já ìwé rẹ̀ lé yín lọ. ìgbà lé yín á máa lé sí i àwo lé yín á máa lékún
àní gbọ́ ìbísí ẹ̀ ní gbọ́ ìbísí wa. Ẹ jọ̀ọ́ àwọn onílù ẹ hold ìlú yẹn ẹni tẹ́ máa ń kí tó bá ti wọlé kẹ́ stop ìlú. Àkànní olórúkọ bàbá wa kábíyèsí olóríire. Ti ọ̀tún ìyálájé ti ìlú ọ̀dọ́ òun náà ní kábíyèsí ni wọ́n ń gbélé wọn lọ́wọ́ kábíyèsí ṣe gbélé wọn lọ́wọ́ náà ní kábíyèsí ni wọ́n ń súre wọ́n ń wúre fún wọn wọ́n ní wípé àwọn alálẹ̀ yóò kábíyèsí kú bàbá yèmí níbi ojú òní tì yín ojú òkì ti lálẹ́ àyùbọ̀ àyùbọ̀ lọ́wọ́ yẹnu kábíyèsí lẹ́rù rí bá ti ṣe wọ́n yẹ orí ọ̀nà gbégbà wọ́n ní yóò dúró ṣe láìdálẹ́ aláàfin o wọ́n ní wípé gbogbo àdéhùn tẹ́ ẹ ṣe pátá òun náà ní kẹ́ ẹ ṣíkà kẹ́ ẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú aláàfin láti jẹ́ kí ìlú Ọ̀yọ́ lọ síwájú sí i. Àkànní Ògbómọ̀ṣọ́. Àfínjú onífàájì. Agbára Aláàfin Republic of Benin. Agbára Aláàfin tó èdè Portuguese tó èdè Brazil níbi tí wọ́n ti ń sọ Yorùbá tá a ti ń dàkàrà kúdù. Ẹni bá débẹ̀ ló ní sọ. Ọ̀tún ìyálájé ti ìlú Ọ̀yọ́ ó ní wọ́n kí àwọn èèyàn káàkiri yìí wọ́n fi tó mi létí wípé the highest medal eléyìí tí Aláàfin tó máa ń fún àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ ọ̀jìnì tó sì jẹ́ wípé ẹnu wọn gbórígbórí kì í wọ́n tó gbangba sùn lọ́yẹ́ òun náà ni wọ́n pè ní Ọ̀rànyàn Medal of Honour wọ́n ní lára àwọn eléyìí tí Aláàfin àná Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ikú bàbá yèyé kẹlẹ́dùmarè tẹlẹ̀ fún bàbá wọ́n ní lára àwọn tí wọ́n ti fún òun náà ní bàbá wa Ájì Ọmọ́tọ̀ṣọ́ wọ́n náà ti gba bẹ́ẹ̀kà yẹn lára àwọn náà láti ti rí. Ẹ jọ̀ọ́ àwa tá à ń lùlù yẹn. Olóyè Ṣónẹ́kàn wọ́n ní wípé àwọn náà ti gba àmì ẹ̀yẹ ilé tó ga jù bákan náà Chief Dr. N.O. Ògúnmọ́lá wọ́n ní wípé àwọn náà ti gbà late Chief Oyin Ògúnmọ́lá bákan náà ní Chief Oyèdélé Àṣàmú late àti ẹni tí wọ́n tún pè ní Dr. Adékúnlé Ládìpọ̀ Ògúnmọ́lá wọ́n ní gbogbo àwọn yìí ní Aláàfin àná ti fún ní Ọ̀rànyàn Medal of Honour tó dẹ̀ jẹ́ wípé ipò eléyìí tó gàgàrà tó wáyàmì ẹ̀rìmọ̀ sẹ́lẹ̀kẹ̀ erin lákàtàbú òbítíbitì tí ì ṣe àwọn ipò ẹlẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ ṣe kábíyèsí f'Aláàfin. Tí ì ṣe ipò ẹlẹ́gbẹ̀rí ẹsẹ̀lẹ̀ àwọn ipò gidi Ọ̀tún ìyálájé ló kí gbogbo èèyàn yìí o. Western Region 3 látòrí bàbá wa Owótúndé Rótìmí Williams pẹ̀lú àyàbá Ọ̀tún ìyálájé ó fa ọkọ rẹ̀ dání ó fa ọkọ rẹ̀ lọ́dọ̀ kábíyèsí. Gbogbo èèyàn ló ti kà láwùjọ ẹ jẹ́ ká wá kí kábíyèsí gba orí oyè tán ẹ ṣíra ńlẹ̀ ẹ wá kí kábíyèsí nígbà tí mo gbé aláàjì ẹ mùsùlùmí gbogbo Ọ̀yọ́ ti létí kó bàbá ẹ káàbọ̀ ẹ kú rìn travel bàbá ti dé ẹlikọ́pítà ló gbé wọn dé. wọ́n máa ń múra nígbà táwọn èèyàn bá ti kí bàbá ti kíkà ẹfẹsẹ̀ rájò wájú bàbá. Mrs. Tọ́pẹ́ Agboola bóyá ẹ máa ẹ lè wú wọn rin àbí káwọn ẹni tó máa. Kàn ní ẹ̀kọ́ rí adé o ẹ̀kọ́ rí adé ẹ bá mi ká kàn ní ẹ̀kọ́ rí adé o ẹ bá mi ká kàn ní ẹ̀kọ́ rí adé.
àwọn justice for peace níbi tá a ti ráwọn professor tá a ráwọn sọ̀ bẹ́ẹ̀ nù wa wọ́n fẹ́ gbé àgbàyanu ọ̀tún àwa fún wọn láàyè lẹ́gbẹ̀lẹ́. It is my great pleasure to be here this afternoon on behalf of Association of Natural Justice of the Peace. If you remember, we met in Abuja. Yes, I came to you. So we thank God for today that we are able to present our mind as on behalf of the board of Chairman Board of Trustees, Chief Bode Odebo Omotosho, and every National Executive Council, including the members, we are presenting this to you as Crown Patron of life, Crown Patron loaded of Association of Nigerian Justice of the Peace. It has been existing during the period of our Baba, late Lamidi Adeyemi. So the position is for you and this seat is continuity of service. We wish you long life and prosperity. God bless you. The umbrella association for all national taxes federation of Nigeria. We have the honor of having all Imperial Majesty Alaafin of Oyo as the live ground breakers. And it is why we are very happy that Your Majesty gave us this opportunity to present ourselves to you today. We are fully recognized by Federal Republic of Nigeria. We have our constitution, certificate of legislation, what of the law. The Imperial Majesty knows the type of organization that we are working with. ẹja ṣe kábíyèsí fáláàfin wọ́n ti fún bàbá ní sí ẹ̀bùn pàtàkì. wọ́n láwọn dúpẹ́ inú bá mi dùn bá mi kígbe wọ́n ní wà lórí tébù lápá òsì wọ́n ní kẹ́nìkan kan má lọ tòkó sí. ara Ọ̀yọ́ ló lọ bá ọmọ owó textile òyìnbó aláṣọ importer and exporter Saheed Ọlọ́ba Ògúndáhùn. Ìmọ̀lẹ́lúgàwọ̀. Àdúgbòlá òwò adé wà ṣe ìkọlọ̀ kámẹ́sà tó kàwọ́ tó fún wa. Mo kí gbogbo àwọn ìyá mi tí wà ní akọ̀tún wọn ọ̀pọ̀lọ̀ mo sì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ pé fún wa. Gbogbo ẹ̀yin ọba Your Royal Majesty ẹ wà ní apá Nàìjíríà mo kí ẹ̀yin náà o mo kí ẹ̀yin gbogbo ẹ̀yin olóyè tó kó pátápátá. I actually great and celebrate with the ROD Ìyárájé Khadijat olówó ìyá mi bí Ọlọ́run ló jẹ́ pé fún wa o bàbá wa náà mú kẹ́yìn náà o Ọlọ́run sáàbù kẹ́yìn kọ̀ọ̀kan wa. Kábíyèsí mo ń fi àsìkò yìí bẹ ọba tó gbé wá fún yín pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi yóò gbé wá ọlá àtọ́kọ̀ sọ ọ́ náà kọ́lọ̀ ń jẹ́ pé wá sẹ́rí ẹjọ́ àfọ̀kànbalẹ̀ fún owó tí ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan kò sí sẹ́ni kankan tó ní kápá lórí Ọlọ́run ló ní kápá lórí gbogbo ẹ̀ Ọlọ́run jẹ́ pé fún àwọn Ọlọ́run jẹ́ pé yọ ọmọ rí Ọlọ́run jẹ́ pé ká gbogbo ìjẹ́ wá máa tẹ́lẹ̀ lórí ìdí Ọlọ́run sí ara rẹ̀ Al-Fatiha. Sallallahu alaihi wasallam. Imperial Majesty of Abímbọ́lá Akínmọ́wá Adéwọ̀n ẹlẹ́wọ̀ ẹ̀tù ikú bàbá yéyè the Aláàfin of Ọ̀yọ́, distinguished royalties and chiefs, members of the ruling council, distinguished clergymen of the Anglican Communion and other churches, Islamic clerics, traditional title holders and leaders, honored guests, family members, ladies and gentlemen. On behalf of our family, the family of Baba and Mama Espeshi and the
entire Omotosho family, I stand before you today with a heart full of gratitude to God to give this vote of thanks on this joyous occasion of the conferment of chieftain's title of Otu Iyalaje of Oyoland on my dear amazing and fabulous auntie, Chief Mrs. Kalijat Omotosho. First and foremost, we give thanks to Almighty God, the giver of life and all authority, for His grace, favor and guidance that has brought us to this historic day. We acknowledge that no crown is won except by proclamation. Your Royal Majesty, we are deeply grateful for your wisdom, for your leadership, and the confidence you have reposed in my auntie. We do not take this honor lightly. Your support and the support of the Council of Chiefs mean a lot to us, more than words can adequately express. To our relatives, our friends, and well-wishers who traveled far and near to celebrate with us today, we say thank you. Your presence has added color, joy, and dignity to this ceremony. We are sincerely grateful for your love, for your support, and your goodwill. To everyone who contributed in one way or the other through prayers, advice, preparation, and encouragement, please accept our heartfelt appreciation. Even those whose contributions may not be visible, we see you and we say thank you. Finally, we pray that this new chapter will be marked by wisdom, peace, unity, and progress for the palace and the entire Oyo community. May our reign bring honor to the throne and blessings to the good people of Oyo. Once again, thank you all for celebrating with us. May your journeys back be safe and may goodwill and favor follow you all. Thank you, Eshe Adupeo.